káàbọ̀ sórí ètò yín ètò wa Ààrẹ Elédùmarè. Síwájú ohun gbogbo, mojúbà akọ́dá àṣẹ̀dá ọba dániwáyé alébùrú ìkẹ́ atófaratì bí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àsìkò tí ó fún mi, mo dúpẹ́ tó dá mi sí títí di ọjọ́ tí òní. Èmi náà ni olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, aya yín, àbúrò yín Ọlámídé Àyànyínká aya Ọlásànlóyè, ọmọ wọn ní ìlú Ìrè, ọmọ ajílù bí òkun alùgbùlùgbù ọ̀sà, ọ̀sà bá ṣe bí òkun òlọ́yẹ́nu, ajílù bàbá rẹ̀. Ní ọjọ́ tí òní, àlejò pàtàkì kan ni mo mú wá sórí ètò lónìí. Arákùnrin mi ní sọ orúkọ wọn. Lórí ètò tí òní, ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àṣà ilẹ̀ Yorùbá. Àṣà ilẹ̀ Yorùbá ò mà gbọ́dọ̀ parun. Bí ò ṣe wá ní parun, ó kù sọ́wọ́ yín, ó kù sọ́wọ́ mi. Ẹ wò ẹ̀yin aráalé, ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò Ààrẹ Elédùmarè bàbá wa. Ẹ ṣeun. Mo fẹ́ jẹ́ kẹ́ sọ orúkọ yín fún àwọn aráalé kó ba lè mọ̀ yín. Orúkọ mi ni Olú Ayégbókìkí Aboríṣàdé, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ ọ̀rọ̀. Bàbá wa ọmọ ọ̀rọ̀. Ẹ ṣeun, orúkọ àwọn bàbá wa lẹ ti gbọ́ yẹn. Wọ́n ní orúkọ táwọn èèyàn mọ̀ àwọn sí ni ọmọ ọ̀rọ̀. Ọ̀rọ̀ dẹ̀ ni wọ́n fẹ́ sọ ní ọjọ́ tí òní. Bàbá wa ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé kí ni àṣà? Àṣà, tá a bá ń sọ nípa àṣà, àṣà jẹ́ nǹkan kan èyí tó yẹ pé a fi máa ń dá ìran kan mọ̀ ní pàtó. Àṣà jẹ́ nǹkan tí a fi máa ń ṣe ìdámọ̀ àwọn ẹ̀yà tàbí àwọn ìran kan. Tó jẹ́ pé tá a bá ti rí àwọn ìran yìí, tá a bá ti rí irú àṣà báyìí, a ti mọ̀ pé àwọn èèyàn yìí o, irú ibi tán ti wá, òun lélẹ̀ ìran báyìí, òun náà ni wọ́n. Kúkúrú, a lè sọ pé àṣà ó jẹ́ ohun tá a fi máa ń dá àwọn ìran kan pàtó, tá a fi máa ń dá wọn mọ̀. Kí ni àṣà Yorùbá? Tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà Yorùbá, àwọn nǹkan tó wà nínú àṣà Yorùbá pọ̀ gan. A ní àṣà ìsọmọlórúkọ, a ní àṣà ìkíni, a ní àṣà ìbọ̀wọ̀ fúnra ẹni, a ní àṣà aṣọ wíwọ̀, a ní àṣà tá a ní nínú àṣà Yorùbá pọ̀ gan, ó pọ̀. Àfi tẹ́ ẹ bá sọ pé ó dá àṣà báyìí, ẹ já sọ nípa àṣà báyìí ní pàtó. Wọ́n tá bá ní ká máa sọ nípa àṣà Yorùbá pọ̀ lọ jàǹtìrẹrẹ. Àṣà Yorùbá pọ̀, àṣà ìkíni, ìsọmọlórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun wo ni ó wá ń fi àbùkù bá àṣà Yorùbá tí a bá máa tiẹ̀ béèrè? Àwọn ohun wo ló ń mú àbùkù bá àṣà Yorùbá? Tá a bá ń sọ nípa àwọn nǹkan tó mú àbùkù bá àṣà Yorùbá, bó tilẹ̀ jẹ́ wípé tá a bá ń sọ nípa àṣà Yorùbá pé bóyá àṣà Yorùbá ò kú, ìdí tí ò fi kú ni wípé ó jẹ́ àṣà kan tó jẹ́ àṣà tó dáa. Bá ń sọ nípa àṣà Yorùbá, a máa sọ nípa àwọn ìgbàgbọ́ Yorùbá, a máa sọ nípa àṣà bá a ṣe ń ṣe, ìṣe wa, àṣà wa. Àwa làwọn ò gbé nǹkan wa lárugẹ. Àwọn tó jẹ́ àwọn ará òkè ọ̀hún, ipò tí àṣà Yorùbá wà, ipò tó ní agbára ni. Tá bá ní ká máa sọ ọ̀nà tí àṣà Yorùbá tí ó di pé kùdìẹ̀kudiẹ àbí àbùkù fẹ́ máa dé bá, àárín àwa Yorùbá náà ló wà. Nǹkan àkọ́kọ́ tí mo lè sọ pé ó fẹ́ ba àṣà wa jẹ́, òun náà ni wípé àìnáání nǹkan tiwa. Àìnáání nǹkan tí Olódùmarè fún wa. Àwa tá a jẹ́ àwọn ẹ̀yà aláwọ̀ dúdú, n tá a ní àìsábà náání rẹ̀. Kì í sábà tẹ́ wa lọ́rùn, ibi tí ó ti kọ́kọ́ wáyé nù. Ẹja gba bí ìwọlé, ẹja mú ọ̀rọ̀ èdè Yorùbá. A bá sọ nípa àṣà, èdè wa náà wà nínú ẹ̀. Ẹ ká sọ nípa èdè Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọmọ Yorùbá nínú ilé, àìfẹ́ sọ èdè Yorùbá sí àwọn ọmọ wa mọ́. Òyìnbó ni. Eléyìí bá fẹ́ sọ̀rọ̀ fọmọ òyìnbó, bí tọ́n bá fẹ́ sọ̀rọ̀ sọmọ èdè Gẹ̀ẹ́sì ni. A fẹ́ sọ èdè Yorùbá sí àwọn wa nínú ilé. Ó túmọ̀ sí pé a ti kọ́kọ́ bà àṣà àti ìṣe wa, a ti kọ́kọ́ bàjẹ́ nínú ilé. Ohun tí ó sì yé ọ̀pọ̀lọpọ̀ òun náà ni wípé ọmọ tí ò bá gbọ́ èdè abínibí, nǹkan ò lè tètè yé. Nítorí pé èdè tá a bá fi ń bá ọmọ sọ̀rọ̀ láti kékeré,
èdè yìí ó ní í ṣe pẹ̀lú bá a ṣe bí. Ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín tó fẹ́ dàbí ọ̀pọ̀lọpọ̀ lè wò pé àbá òun ló ṣe rí bẹ́ẹ̀, àbá òun ló ṣe rí bẹ́ẹ̀, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tí n fẹ́ sọ fún yín òun náà ni wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ tó wà nínú oyún ó ń gbọ́rọ̀? Bẹ́ẹ̀. Ṣé wàá rọ ọmọ tó wà nínú tó ń gbọ́rọ̀ yìí, èdè tí wọ́n ń sọ ní àyíká ẹ̀, èdè tí ẹni tó gbé sínú ń sọ, èdè tó ti gbọ́ láti ìgbà tó ti wà nínú oyún, ó nìyẹn. Tó bá di pa wá bí tán, tá a wá sọ pé a fẹ́ máa sọ èdè ní ibi ìgbà tá a fẹ́ máa dà lọ́pọlọ rú, ó ní. Ìdí nìyí tó jẹ́ pé tán bá sọ èdè Yorùbá sí èèyàn, ìtàn sọ yẹn yóò tètè yé nítorí pé èdè abínibí rẹ̀ ó ní. Ṣùgbọ́n tán bá sọ èdè Gẹ̀ẹ́sì sí èèyàn, yóò kọ́kọ́ gbé sínú, á kọ́kọ́ túmọ̀ rẹ̀ kó tó di pé ó tó yé dáadáa. Àkọ́kọ́ nípa èdè. Yàtọ̀ sí nípa èdè, àwọn tó tún bà àṣà wa jẹ́ àwọn eléré orí ìtàgé. Wọ́n bà àṣà Yorùbá, wọ́n bàjẹ́ gan. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà ń ṣàfihàn nínú eré orí ìtàgé wa tó yẹ pé ìtàbùkù bá àṣà Yorùbá ni. A gbọ́dọ̀ sọ pé nítorí pé bóyá àwa náà fẹ́ mọ ṣe bí àwọn ará òkè ọ̀hún, a fẹ́ mọ ṣe bí àwọn òyìnbó, ká wá bà àṣà wa jẹ́. Ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan. Ní ilẹ̀ àwọn òyìnbó, àwọn funfun, kò sí nǹkan tó burú bọ́kùnrin àtobìnrin tán bá jọ wà ní títì tí wọ́n jọ ń kẹnu bọra wọn lẹ́nu. Kò sí nǹkan tó burú tán bá jọ ń fa ọwọ́ para wọn lára lójú títì. Àṣà wọn ò lòdì sí. Kò sí nǹkan tó burú tí òyìnbó aláwọ̀ funfun tó bá jókòó bí mo ṣe jókòó yìí kó wọ pátá lásán, kó sì wọ ti òkè yìí kó wò nìkan. Kò sí nǹkan tó burú ń bẹ̀. Ṣùgbọ́n àṣà títí wa ó gbọ́dọ̀ fi wá hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí. Báwo ló ṣe gbọ́dọ̀ fi hàn bí ọmọlúàbí? Ìmúra wa ó gbọ́dọ̀ fi hàn bí ọmọlúàbí. Tóbìnrin bá múra tó bá ti di pé ó bá ti ń ṣí gbogbo ẹ̀yà ara, àwọn bí kọ́lọ́fín ara bá ti ń ṣí lẹ̀, ó ti kúrò ní ọmọlúàbí. Àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn tó jẹ́ àwọn onítíátà wa tí wọ́n ń yá láti ọ̀dọ̀ àwọn òyìnbó tí wọ́n mú wọnú eré orí ìtàgé àgbéléwò ti Yorùbá. Àwọn ọ̀nà tán ń gbà ta àbùkù bá àṣà wa òní. Èdè wa náà wọ́n tún ń tàbùkù bá èdè wa. Ọ̀nà tó tún gbà tàbùkù bá èdè wa náà ni pé nígbà tẹ́ ẹ bá sọ pé ń ṣe sinimá Yorùbá, tẹ́ ẹ fún ní tó bá tiẹ̀ ń fẹ́ òyìnbó sí tì tí ó tiẹ̀ dá o, tí wọ́n wàásù òyìnbó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ bí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì. Ọ̀nà wo onírú èdè báyìí ló fẹ́ gòkè àgbà? Ẹ wo àwọn India, ẹ rí i pé tán bá ń ṣeré wọn ńgbà tí wọ́n kọ́kọ́ ń ṣeré wọn ńgbà kan lọ́hùn kó tó di pé ọ̀rọ̀ sinimá tó wọ́pọ̀ ń ta, ẹ rí i pé èdè abínibí wọn òun ni wọ́n fi máa ń ṣe. Gbogbo aláṣì jókòó tì. Àgbọn tí wọ́n ń sọ, ṣùgbọ́n nǹkan tí wọ́n ń ṣe, a rí nǹkan tí ẹ̀ mọ́ bàṣẹ́ jẹ́. Báwo ni ṣe máa kọjá tí orí òní hàn bẹ́ẹ̀? Iṣẹ́ tí ẹ rí i pé nǹkan tán fi hàn wá nígbà náà, àgbọn tán sọ, ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe ó yé wa títí di ọ̀la. Àwọn India wọn ò fi èdè wọn ṣeré. Wọn ò fi ṣeré rárá. Àwa gan la tún túmọ̀ ẹ̀. Àwa gan la tún mọ̀ túmọ̀ ẹ̀. Àwọn ní tíátà ó pọ̀ jù báyìí lọ torí àkókò wa, ẹ jẹ́ n gé kúrú bẹ́ẹ̀. Àwọn ni olórí àwọn tó bà nǹkan jẹ́, tó bà àṣà Yorùbá tó bàjẹ́. Kíní kan tó wà tí mo tún fẹ́ mú jáde kó tó di pé mo bọ́ sí ìpele mi. Ẹ bá wo eré orí ìtàgé ti ilẹ̀ wa dáadáa, ẹ ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ì sábà lo àwọn tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó wá ojútùú sí ìṣòro. Ìtàn máa ń sábà lò wọ́n fún ni pé wọ́n sọ pé oníṣẹ̀ṣe pààyàn. Babaláwo yìí ó fún yàn ṣògùn owó, ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí. Gẹ́gẹ́ bí Yorùbá, ẹni tó ń ṣiṣẹ́ yìí tó jẹ́ babaláwo tó bá lọ ń dẹ́rù nǹkan báyìí wò, kò ń ṣe babaláwo tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló yẹ pé àwọn nǹkan táwọn fi hàn lórí sinimá, ṣẹ̀ṣì wá rí tá a bá ń fi hàn lórí sinimá, ó ní ipa nínú ayé èèyàn torí tá à ń fojú rí ni. Ètò tún dàbí rẹ̀ òun náà làwọn olórin. Àwọn olórin tàkasúfèé tiẹ̀ ti pọ̀ ń ta ní ìsìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wọ́n ń bà àṣà wa jẹ́. Ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn rí pé ó dàbí pé tá a bá kọ lédè Yorùbá ó mọ̀ ń ta. Wọ́n rí pọ́n ń ta. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin lédè Yorùbá, ṣùgbọ́n èdè Yorùbá tí wọ́n fi ń kọrin, ǹjẹ́ wọ́n mú àṣà Yorùbá lò? Ìbẹ̀lẹ̀ tẹ̀lé oríṣiríṣi ìmúra lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
àwa tá a tún jẹ́ àwa ọ̀dọ́ náà ọ̀pọ̀lọpọ̀ náà a fẹ́ wọṣọ abínibí wa mọ́ a fẹ́ múra abínibí wa mọ́ gbogbo àwọn nǹkan báyìí ara àwọn tó ń tàbùkù bá àṣà Yorùbá òní. Yorùbá mi ò tiẹ̀ ní ẹ̀wù bó tiẹ̀ jẹ́ ẹ̀wù lásán ó mọ̀ tiẹ̀ rán tìsàlẹ̀ sí kò tiẹ̀ ní ti àṣà Yorùbá rárá. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá wa ipò wo wá ní èdè Yorùbá wà ní orílẹ̀-èdè Nàìjíríà? ipò tẹ́lẹ̀ Yorùbá wà ipò dáadáa ló wà o àfi tá a bá kúrò tanra wa jẹ ló yà kù ṣùgbọ́n tá a bá ní ká máa sọ pé ipò wo ló wà nínú ìdílé a lè sọ pé ipò tó wà nínú ìdílé kò fi bẹ́ẹ̀ dá tààràtààrà wọn bá ní sọ pé ipò tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ipò dáadáa wo ni èdè Yorùbá wà lórílẹ̀‐èdè Nàìjíríà o nítorí pé àwa yìí àwa ò fi àwa ò sọ wípé àwa ò sọ èdè Yorùbá mọ́ gbogbo nǹkan táwa náà sì ní la fi ń jẹ́ kí èdè Yorùbá kó gòkè àgbà àtàwọn bàbá wa nínú ọgbà fásitì wa àti ní fásitì Ìbàdàn ni àti fásitì ti Ilé Ifẹ̀ ni àti tèkó ni àwọn bàbá wa wọn bá táwọn ń ṣiṣẹ́ gan takuntakun láti rí i pé èdè Yorùbá kò kú kódà inú ọgbà wa nínú fásitì Ìbàdàn àwọn ibì kan wà bẹ́ẹ̀ tó yẹ pé àwọn òyìnbó wọn máa wá láti ìlú òyìnbó láti wá kọ́ èdè Yorùbá níbẹ̀ àwọn nǹkan tá à ń sọnù tá a bá ṣọ́ra àwọn aláwọ̀ funfun wọ́n máa ra èdè Yorùbá wọ́n á padà bẹ̀rẹ̀ sí ní kọ́ wa ní èdè Yorùbá tá a bá ṣọ́ra. torí àwọn gan tí wọ́n nífẹ̀ẹ́ ìmúra Yorùbá mo ti rí àwọn kan tó jẹ́ pé aṣọ ilẹ̀ Yorùbá ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ jù bẹ́ẹ̀ni tọ́dẹ̀ jẹ́ aláwọ̀ funfun. bẹ́ẹ̀ni wọ́n pọ̀ bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ̀yin aráalé ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn náà à ń bọ̀. ó dé o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́ ilé yín lọ́wọ́ abẹ́yìn tí ẹ̀ ti kọ́ tán tí ẹ wá fẹ́ bò lórí yálà pẹ̀lú alumílíọ̀nù ni tàbí Gerard ẹ wá ń wá ilé iṣẹ́ tí ẹ ti máa bá rà àyà yín sì ń já pé kí ẹ má lọ bọ́ sọ́wọ́ àwọn gbájú ẹ lè kàn sí ilé iṣẹ́ SA Stivlum Aluminium tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ Zion Global Industry Nigeria Limited tí wọ́n wà ní òpópónà 138 Abẹ́òkúta Express Road Arárọ̀mí bus stop beside Veta Hospital Ìyànà Ìpájà Lagos tẹ́ bá tún wá ń wá àwọn tí wọ́n máa bá yín kàn tó jẹ́ wípé ilé yìí ò ní fún yín ní ìṣòro ní ọjọ́ iwájú yálà kó máa jò ní àbí kó sọ pé ó ti ṣá rárá o Mr. Stephen àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn lójú méjèèjì ni tí iṣẹ́ wọn tó sì dá wa lójú gidigidi ẹ lè kàn sí Mr. Stephen lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 tàbí 08087246414 lẹ́ẹ̀kan sí 08038369147 tàbí 08087246414. àtúndé o Christoph Star Kiddie School ló mà tún ní kí a tún pè yín wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ní agbègbè Fágbà Púpọ̀ṣọ́lá Abúlẹ̀gbá Ọjọ́ba Pipeline wípé kí ẹ tara ṣàṣà kí ẹ mú ọmọ yín wá sí ilé ẹ̀kọ́ tí ó yanrantí èyí tí owó wọn kò gani lára tó dẹ̀ jẹ́ wípé wọ́n dẹ̀ ń kọ́ ọmọ dáradára a wà ní òpópónà Fágbà ní ìdojúkọ Maso Hospital ẹ tètè mú àwọn ọmọ yín wá ilé ẹ̀kọ́ wa kì í ṣe ilé ẹ̀kọ́ tí ò tiẹ̀ ní oríkì rárá ṣùgbọ́n ilé ẹ̀kọ́ tó jẹ́ wípé tí ẹ bá mú ọmọ débẹ̀ inú yín á dùn ara yín á yá gágágágá tẹ́ ẹ bá rí agbègbè wa gan ẹ máa rí i pé agbègbè tí èèyàn lè fi yan gan ni ẹ tètè tara ṣàṣà kí ẹ mọ́mọ́ yín wá sí Christoph Star Kiddie School à ń retí yín o ẹ wá kí ẹ wá gbádùn wa ẹ wá kí ẹ wá wo bí àyíká wa ṣe rí kí ẹ sì mú ọmọ yín dání tí ẹ bá rá ládùúgbò èyí tí ó ń wá ọmọ ibi tí wọ́n máa mú ọmọ wọn lọ tí wọ́n ń wá ilé ẹ̀kọ́ tí ó dára mo ní ẹ tètè tara ṣàṣà kí ẹ mọ́mọ́ yín wá sí Christoph Star Kiddie School ẹ ṣeun àdúpẹ́ a ó máa retí yín ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037143775 tàbí 08033010541 lẹ́ẹ̀kan sí 08037143775 tàbí 08033010541 ẹ lè tún kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára christophaccad@gmail.com lẹ́ẹ̀kan sí christophaccad@gmail.com ẹ ṣeun mo dúpẹ́. ẹ káàbọ̀ ẹ̀yin aráalé bàbá wa ẹ kú ìjókòó sáà. ẹ ṣeun lóòtú. mo wá fẹ́ béèrè pé nígbà tí a wá rí bí àṣà èdè Yorùbá ti rí báyìí àwọn àtúnṣe wo la wá lè ṣe sí? àwọn àtúnṣe tá a lè ṣe láti jẹ́ kí èdè Yorùbá àṣà Yorùbá kó tún lọ síwájú jù báyìí lọ òun náà ni pé a bẹ̀rẹ̀ láti inú ilé. àkọ́kọ́
a gbọ́dọ̀ rí dájú wípé à ń sọ èdè Yorùbá sí àwọn ọmọ wa nínú ilé. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé a gbọ́dọ̀ rí dájú wípé ìmúra tiwantiwa àmú kò sí nǹkan tí ó burú nínú pé kéèyàn wọ aṣọ òyìnbó. Àṣà tí ò bá fààyè gba àṣà míì láti wọnú ẹ̀, irú àṣà báyìí ojú kan ni ó wà. Èdè tí ò bá gba èdè míì láàyè láti wọnú ẹ̀, irú èdè yìí ojú kan ni ó wà. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ èdè. Ẹ wá wo àwọn èdè kan wà tó yẹ pé láti inú èdè Yorùbá, láti inú èdè Haúsá láti yá wọnú èdè Yorùbá. Ẹ máa ń gbà máa sọ pé àlùbáríkà ò ń ṣe èdè Yorùbá. A yá wọnú ẹ̀ ní ṣùgbọ́n ó ti di èdè Yorùbá nítorí pé a fẹ́ kí èdè wa kó dàgbà sókè. Ẹ jẹ́ kí ẹ bá lọ wo inú ìwé atúwé Gẹ̀ẹ́sì, ẹ bá lọ wò dáadáa, ẹ rí àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ìwé atúwé Gẹ̀ẹ́sì tó yẹ pé ó jẹ́ èdè Yorùbá. Àwọn ìwé ẹ̀kọ́ táwọn ọmọ tiẹ̀ ń kọ́ sí èyí tí wọ́n ń pè ní fònẹ́tíìkì, nígbà tí mo wò fíìmù ó hàn pé èdè Yorùbá gan ló fi ń pè. Wọ́n á ní a b k d. Ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ a b d a f tó bá wá fẹ́ pè papọ̀ àfi bí ẹni lo a b d ni. Kọ́lọ́run ṣàánú wa ibi nǹkan tiwa náà ni ò kì í tẹ́ wa lọ́rùn. Tiwa ni ò tẹ́ wa lọ́rùn. Bí mo ti ń sọ bọ̀, àwọn bí ẹ bá wọnú àtúmọ̀ èdè Gẹ̀ẹ́sì dictionary, agbádá ó wà ńbẹ̀, agogo ó wà ńbẹ̀ àti àwọn èdè Yorùbá mi táwọn lò wọ́n ti mú wọnú dictionary èdè Yorùbá èdè Gẹ̀ẹ́sì. Ó túmọ̀ sí wípé èdè tí ò bá ti fa àyè gba èdè míì láti wọlé, èdè òun ò ní dàgbà. Torí pé Yorùbá fàyè gba àwọn èdè míì láti wọlé, ó jẹ́ ká máa dàgbà. Fún ìdí eléyìí, a ní ká máa lo aṣọ àwọn ẹ̀yà míì, ṣùgbọ́n ẹ jẹ́ ká wọ àwọn aṣọ yìí lọ́nà tó yẹ pé yóò fi wá hàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí. A ní ká máa sọ èdè Gẹ̀ẹ́sì àbí èdè míì, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ lọ́nà tí ò ní gbà kó bá ti wà. Àwọn ibi tá a ti lè ṣàtúnṣe òun náà nù. Gbogbo àwọn àṣà wa tó jẹ́ àwọn ìmúra wa, ṣé ẹ mọ̀ wípé àwọn tá a bá bẹ̀rẹ̀ sí ní wo aṣọ wọn, ọrọ̀ ajé wọn là ń jẹ́ kó dàgbà. Ààrẹ kan lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan, Ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́, nígbà tí ó wà ní orípò, wọ́n ṣe nǹkan kan tó yẹ pé inú mi dùn sí. Ohun tán ṣe ni pé ẹ rí i pé Olúṣẹ́gun Ọbásanjọ́ gbogbo ìgbà tí bàbá yìí tí wọ́n fi ṣe àkóso, ẹ ṣàkíyèsí pé aṣọ Kàmpálà àdìrẹ náà máa ń sábà wọ̀. Àsìkò yìí ó ní àwọn tó ń rán aṣọ, àsìkò yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tà padà. Torí kó tó di àsìkò Ọbásanjọ́, aṣọ rírán ó ti wọlé. Ṣùgbọ́n nígbà tí bàbá yìí tún wú jáde jẹ́ pé ọ̀nà tó yàtọ̀ ló gbé bá a ṣe ń wọ aṣọ tiwantiwa gbé jáde. Àwọn tó ń ṣe Kàmpálà àwọn náà ń tà, àwọn tó ń ṣàdìrẹ àwọn náà ń tà, àwọn télọ̀ àwọn náà ń tà láti ìgbà náà títí di àsìkò yìí. Tá a bá ń ra àwọn nǹkan tiwantiwa, àpò ara wa là ń pawó sí. Ṣùgbọ́n tá a bá ń lo àwọn nǹkan tàwọn tọ̀tọ̀ rìn wá, àpò wọn là ń pawó sí. Fún ìdí eléyìí kó bẹ́ẹ̀ látọ̀dọ̀ wá pé àwọn nǹkan tiwantiwa ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn ká máa lò. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa ẹ̀. Àwọn ẹ ṣeun púpọ̀ yín bàbá wa. A dúpẹ́ o. Mo mọ̀ wípé àwọn aráalé wọn ti gbóhun tẹ́ ẹ sọ, wọ́n dẹ̀ máa ṣe àtúnṣe. Gbogbo ẹ̀yin òbí, ẹ jẹ́ ká kọ́ wọn ní èdè wa, ẹ jẹ́ ká kọ́ wọn láṣà. Haúsá ò lè wò láéláé kó wá léèbó lòun máa kọ́ ọmọ rẹ̀, òun ò ní kọ́ ní èdè rẹ̀. Ẹ sì jẹ́ ká fi àwọn Haúsá, ẹ sì jẹ́ ká fi ṣe àwòkọ́ṣe. Ẹ lè rí Ìgbò tí ò ní sọ èdè rẹ̀ fún ọmọ rẹ̀, àbí kẹ́ ẹ rọ́mọ Ìgbò kó wá lóhun ò gbédè Ìgbò. Kò ṣeé ṣe. Àwa Yorùbá yìí náà ni tó jẹ́ wípé a tètè wá fẹ́ ta èdè ọ̀hún, àti fẹ́ tà á, àṣà ọ̀hún àti fẹ́ fílẹ̀ pátápátá. Délé ẹlòmíì láti sọ èdè Yorùbá sọ́mọ mọ́gàn ò tiẹ̀ gbọ́. Tẹ́ ẹ bá ní wá kí n pọ́, kò mọ̀ túmọ̀ rẹ̀. Àfi tẹ́ ẹ bá sọ léèbó fún ni ó mèrè sí. Kí ló dé? Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ yìí ní èdè Yorùbá, ẹ jẹ́ ká kọ́ wọn ní àṣà, ẹ jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n mọ ohun tí àṣà jẹ́, kí wọ́n mọ èdè wọn dáadáa. Gbogbo ohun tí ó bá èdè àti àṣà Yorùbá mu, ẹ fi kọ́ wọn. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ olùyàwòrán mi arákùnrin Ezekiel. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tì mí lẹ́yìn tí wọn ò jẹ́ kójú ó tì mí. Mo sì gbàdúrà pé ojú ò ní ti ẹ̀yin náà.
mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí a gbé wá sórí afẹ́fẹ́ ní ọjọ́ ti òní. Lágbọ́rọ̀ Ọlọ́run a ò ní wá yín tì. Lágbọ́rọ̀ Ọlọ́run ẹ ní kú rèwerèwe, ẹ dàgbà, ẹ darúgbó, iṣu ọmọ á jiná fún yín jẹ. Ààrẹ Elédùmarè dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ torí pé ètò yìí mo mọ̀ pé àwọn aráalé máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi, ọkọ mi, mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí mi sáyé, mo dúpẹ́ lọ́wọ́ àwọn àbúrò, àwọn ẹ̀gbọ́n lọ́kùnrin lóbìnrin fún àtìlẹ́yìn yín. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi náà tí wọn ò fẹ́ jẹ́ kí iṣẹ́ yìí ó parun. Ọ̀pọ̀ yín lẹ ò mọ̀ wọ́n ṣùgbọ́n mi ò kí wọn látijọ́ tí mo ti bẹ̀rẹ̀. Lónìí mo máa kí wọn Mr. Bash, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ tiyín náà, ẹ ò ní kú rèwerèwe, ẹ jẹ́ wọn mọ́ pẹ́pẹ́pẹ́. Ayé ò ní yé sí yín lára lágbọ́rọ̀ Ọlọ́run. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fi ìjókòó sí ètò tèní, tẹ́ ẹ wò títí tí ètò tèní fi parí. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ SA Stivlum Aluminium. Bàbá wa wọ́n ní kí n fún yín ní ẹ̀bùn kékeré wípé ẹ ṣé o, ẹ kú ìjókòó pé ojú ò ní tì yín. Ẹ mà ṣeun òkè òkè òun náà lè mú ru sí òkè òkè lẹ́ mọ́ lọ. Àmín. Agbára lọ́wọ́ Ọlọ́run ọba ní wálẹ̀ mọ́ ọ́n. Àmín. Iléeṣẹ́ yín ò ní jóná. Àmín. Ẹ ṣeun a dúpẹ́ o. Àmín. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ọjà, tẹ́ bá fẹ́ ra aluminium Gerard àbí ẹ fẹ́ jẹ́ kó bá yín ṣe, ẹ lè kàn sí iléeṣẹ́ SA Stivlum Aluminium tàbí kẹ́ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038369147 lẹ́ẹ̀kan sí 08038369147. Ẹ ṣeun, àwa láò máa wá, ẹ̀yin láò máa bá. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.